níṣe ni ariwo tuntun ló mà sọ ní ilẹ̀ yorùbá àti lórí ẹ̀rọ ayélujára nígbà tí ìgbìmọ̀ tó ń ṣàkóso ẹ̀sìn islam lórílẹ̀‐èdè nàìjíríà lábẹ́ sultan ìlú sokoto ní ìpínlẹ̀ sokoto alhaji saad abubakar ìyún national supreme council of islamic affairs nscia nígbà tí wọ́n fi àtẹ̀jáde síta tí wọ́n ránṣẹ́ sí gbogbo gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ yorùbá wípé kí wọ́n má ṣe fi ẹ̀tọ́ àwọn mùsùlùmí tó jẹ́ ọmọ yorùbá kán má fi dùn wọ́n o, kán jẹ́ kí òfin ṣàríà kí wọ́n jẹ́ kó múlẹ̀ ní ilẹ̀ yorùbá kán sì jẹ́ kán máa lo òfin ṣàríà nítorí pé ẹ̀tọ́ àwọn mùsùlùmí ni. ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní ọ̀rọ̀ ilé ẹjọ́ ṣàríà ló mà ti ń di wàhálà ní ilẹ̀ yorùbá. ìlú ọ̀yọ́ aláàfin ojú pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ àtìbà ní ìpínlẹ̀ ọ̀yọ́ iná ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ilé ẹjọ́ ṣàríà ní kété tí ìwé ìpè ayẹyẹ náà tó fẹ́ wáyé ní oṣù kìíní ọdún tá a wà yìí tí ó sì lù síta láriwo mà ti sọ táwọn kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́sìn àbáláyé tó yarí páwọn ò ní gbà fún àwọn mùsùlùmí láti ní ilé ẹjọ́ ṣàríà bó tilẹ̀ jẹ́ pé àwọn mùsùlùmí sọ pé kí ló kan àwọn kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ lórí ilé ẹjọ́ ṣàríà nígbà tí wọ́n ní pè wọ́n sí tó jẹ́ pé àwọn mùsùlùmí ni wọn yóò máa fi ọ̀rọ̀ náà dá lẹ́jọ́ tí wọn yóò máa dájọ́ lórí ìgbéyàwó àti dúkìá wọn ìyà ogún tí wọn bá fi sílẹ̀ ṣùgbọ́n táwọn kìrìsìtẹ́nì ṣáà ní àwọn òfẹ́ kan ṣáà ní ṣá tí wọ́n ní ilẹ̀ yorùbá àwọn ò ní fi àyè gba irú ẹ̀ rárá. lẹ́yìn tí ìlú ọ̀yọ́ níṣẹ́ láriwo tún sọ wípé wọ́n ti dá ilé ẹjọ́ ṣàríà sílẹ̀ ní ìlú adó èkìtì ní ìpínlẹ̀ èkìtì náà ṣùgbọ́n tí gómìnà ìpínlẹ̀ èkìtì gómìnà bíọ́dún oyèbánjí nípasẹ̀ kọmíṣánná ọ̀rọ̀ ètò ìdájọ́ ẹ̀ ọ̀gbẹ́ni dáyọ̀ àpáta tó fi àtẹ̀jáde síta pé àwọn ò ní fààyè gbarú ẹ̀ kódà èèwé ìlú adó èkìtì ọba adéjúìgbé rufus adéyẹmọ náà fi àtẹ̀jáde síta tó sì ní àwọn ò ní fààyè gba ilé ẹjọ́ ṣàríà tàbí òfin ṣàríà ní ìpínlẹ̀ èkìtì láéláé. lẹ́yìn eléyìí ìní ariwo tó jẹ́rìí pé wọ́n fẹ́ dá ilé ẹjọ́ ṣàríà sílẹ̀ ní ìpínlẹ̀ ògùn ṣùgbọ́n tí gómìnà dàpọ̀ abíọ́dún tóun náà tètè fi ọ̀rọ̀ síta wípé kí wọ́n yọ̀ǹda pé òun ò fààyè gba ilé ẹjọ́ ṣàríà àti wípé àwọn ilé ẹjọ́ tí òfin democracy ti gbé kalẹ̀ ló ń fààyè gbà òun ò fún ẹnikẹ́ni láṣẹ láti ṣe ilé ẹjọ́ ṣàríà ní ìpínlẹ̀ Ògùn. ṣá o nínú àtẹ̀jáde tí sultan ìlú Sokoto àti ẹgbẹ́ tó ń ṣàkóso ẹ̀sìn Islam tàfi síta nípasẹ̀ igbákejì agbẹjọ́rò ẹgbẹ́ náà ìyún Alhaji Harun Eze iná ti jẹ́ kó di mọ̀ pé kí àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ yorùbá kó fààyè gba òfin ṣàríà ní ilẹ̀ yorùbá. wọ́n ní nígbà tó jẹ́ pé àwọn mùsùlùmí yorùbá náà làwọn fẹ́ tó sì jẹ́ pé àwọn mùsùlùmí nìkan náà ni wọn yóò máa lo òfin náà fún lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti ọ̀rọ̀ dúkìá. wọ́n ní kí ló wá dé tí wọn ò lè fààyè gbà wọ́n. wọ́n ní bí wọ́n bá fààyè gbà léyìí bí ẹni tó ń fẹ̀tọ́ wọn dùn wọ́n ni torí sultan sí làwọn kò rojú sí bá ṣe ń yan àwọn mùsùlùmí jẹ lápá gúúsù nàìjíríà pàápàá ilẹ̀ yorùbá tó ti ní àwọn mùsùlùmí náà pọ̀ dáadáa tó sì bẹ àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ yorùbá pé kó ṣàtúnṣe sí o ká jẹ́ káwọn mùsùlùmí kàn ní ilé ẹjọ́ ṣàríà tí ó bá wù wọ́n. ṣá o ọ̀pọ̀ ọmọ yorùbá ni wọ́n ń fa ojúrò sí ọ̀rọ̀ yìí tí wọ́n sọ pé àwọn ò lè gba irú ẹ̀ rárá àti pé kí òfin ṣàríà náà ká jẹ́ kó máa ní ilẹ̀ haúsá.